ìṣòro dojú ilẹ̀ Yorùbá tó dojú ẹ̀ bolẹ̀ báyìí ṣé ìjà ló wákùwákù tí wàá pé àwọn kan ò ní àròjinlẹ̀ nínú ọmọ Yorùbá ṣé èébú ló wákùwákù ní nọ́mbà 1 ìran tó jẹ́ pé àwọn ló kó aṣọ sí àwọn wèrè yìí lọ́rùn àwọn ló gba koríko nídìí wọn kó aṣọ sí wọn lọ́rùn àwọn wá wà lókè àwa wà nísàlẹ̀ àwa ní nǹkan kan tá à ń ròjú pé ká máa pọ̀ gan ara wa ká máa gbé orí ká máa fẹ́ gbé wálẹ̀ ọmọ Yorùbá so ìdí tí mo fẹ́ play voice note yẹn nìyẹn o kẹ́ lè gbọ́ nǹkan tí bàbá wa àkọ́bí ọmọ Èdùmàrè tó sọ. Mo gbóko awo ní mo gba oko awo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò wá síta ó ti tọ́jọ́ mẹ́ta tí bàbá ti ṣe àmọ́ àkókò tèmi lè wá sọ nípa ẹ̀ torí látìgbà tí bàbá ti ṣe mi ò rí yín kẹ́ jáde so bóyá nú ẹ̀yin tẹ́ tí mo mọ̀ ẹ̀yin bọ̀dá nílé ẹ̀yin àǹtí nílé ẹ̀yin bọ̀dá ní gbogbo ibi tẹ́ wà ní àǹtí ní gbogbo ibi tẹ́ wà tẹ́ tí ń condemn màmá pé ẹ mà ṣeré màmá bàbá ní kẹ́ jáde ó ní òun ní ìṣẹ́jú mẹ́ta fún yín péré láti fi dá yín lóhùn tẹ́lẹ̀ máa panu mọ́ láéláé tá a dẹ̀ ṣe kíni tá a bọ́ sínú ìrẹ́pọ̀ wa tá a máa ṣe ọmọ Yorùbá wa lọ jẹ́jẹ́ torí division táwọn èèyàn create yìí láàrin wa ẹ̀ wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ọmọ Yorùbá ẹ jí o kó tó di pé ó late ṣe mọ̀ pé gbogbo ìgbà tí àwọn ará bíi tí wọ́n ń jà wá lógun gbogbo ìgbà tí wọ́n ń jà wá lógun yìí defense náà wọn bàbá wa ń gbá o àwọn bàbá wa kọ́ ló máa ń lọ àtáàkì wọn o wọ́n máa ń wọ̀ wá tán ni àwọn bàbá wa wọ́n defend ara wọn wọ́n defend òun náà tún bá bọ̀ yìí o ọmọ Yorùbá so tó bá mọ̀ pé o ní àṣírí màmá voice note yẹn mo fẹ́ play ti bàbá wa àkọ́bí ọmọ Èdùmàrè wọn ò fi rán mi o àmọ́ wọ́n sọ síta ìdí nìyẹn tó dẹ̀ jẹ́ kí n gbé pé ohun tí bàbá wa sọ síta ẹ̀ kékulé gbọ́ kó sọ fún toko káàdàn gbọ́ kó sọ fún òde àbí bàlá ṣe ń sọ ẹ ní sọ pé ẹ gbọ́ ń gbà yẹn o àmọ́ tẹ bá ti mọ̀ pé ẹ ní nǹkan kan against màmá ẹ panu yín mọ́ títí láéláé kí ìran Yorùbá kó ráyè rojú ká bọ́ sínú òmìnira ká kúrò ní oko ẹrú tí àwọn amúnisìn fi wá sí abẹ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá wà lóko ẹrú abẹ́ tí mọ̀ torí pé ẹ̀yin ṣe ń rí gàrí rà lọ́jà ẹ mọ̀ pé ìran Yorùbá wà lóko ẹrú lọ́wọ́ bá ṣé torí pé kò tí ì bá ẹ̀yin ẹ mọ̀ pé ohun tó ń ja ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ìyà yẹn pọ̀ abẹ́ ẹ̀rọ orí afẹ́fẹ́ ẹ̀rí agbe tí ìran Yorùbá ń ṣe kiri ẹ̀rí orí YouTube ẹ̀rí agbe tí ìran Yorùbá ń ṣe kiri ọmọ Yorùbá ẹ jí o ẹ jí o ẹ jí o. So ọgbọ̀n ìṣẹ́jú ni mo ní ó dẹ̀ ti ń pé ẹ jẹ́ kí n play voice yẹn bẹ́ẹ̀ ni. So ọmọ Yorùbá ni wá àwa ló nílẹ̀ àwa lọmọ ìlú o. ìgbé ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àwòkọ rẹ̀ dé. ìgbé ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ Yorùbá àwòkọ rẹ̀ dé. So ẹ jẹ́ kí n play voice bàbá kí ẹ lè gbọ́ nǹkan tí bàbá sọ lẹ́yìn voice tí bàbá ti gbé síta yìí tẹ́ ẹ̀ bá wá jáde tẹ́ sì lọ ń ṣe show of shame lẹ́yìn tẹ́ sọ pé ẹ ṣe ń bú màmá
a jẹ́ pé ojú ṣe kí ni ojú yẹ kó tì yín nìyẹn. So voice bàbá mo fẹ́ play kẹ́gbọ́n nǹkan tí bàbá sọ. Mo mọ̀ pé wọ́n ti sọ so gbogbo everybody dẹ̀ ti gbọ́ but ẹ jẹ́ kí ni èmi ò jáde láti jọ́ mo lóko awo mo gboko awo lọ òun lèmi ṣe fẹ́ play ẹ̀ lọ́dọ̀ ti tèmi ń bí kí ẹ lè mọ̀ pé káàkiri àgbáńlá ayé làwọn èèyàn ti play ẹ̀ pé ó yá o ẹ bá ní ẹ̀yin lẹ́lẹ́ láṣìírí lọ́wọ́ o ẹ jẹ́ ká gbọ́. tí o mo ti ń sọ ẹ bá mi kéde fún ẹ gbé bí mi náà ṣe ń sọ ẹ bá mi rìpíìtì ẹ káàkiri àgbáyé gbogbo ọmọ òtún fẹ́ gbogbo ẹni tí ara ń ní gbogbo ẹni tó fẹ́ òmìnira ẹ bá mi sọ fún àwọn tí wọ́n ní pé kò ní sí òmìnira páwọn ò ní gbà tí wọ́n kan rí mọ́lẹ̀ tàbí àwọn tí wọ́n wà ní version kan tí wọ́n ní pé òmìnira Yorùbá 2022 àwọn ò ní jẹ́ ó ṣẹlẹ̀ nítorí pé onítìrí declaration tó yọ ìran Yorùbá kúrò ní inú Nàìjíríà kò tẹ́ wọn lọ́rùn tí wọ́n fi wá ń ṣépè káàkiri àdúgbò ẹ bá ń ṣàlàyé fún wọn pé kí wọ́n yan aṣojú wọ́n lè pè 3 gbogbo ẹni tó bá ṣetán láti gbé ojú rẹ̀ jáde ní orí ìkànnì tèmi mo gbé lẹ̀ pé ká wá sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn tí wọ́n sọ pé onítìrí ló dagboru tí ò jẹ́ káwọn lójú ṣe nǹkan táwọn ṣe láti ọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjàngbara lórí pé wọ́n fẹ́ gba ìran Yorùbá kúrò nógbè gbogbo ìgbésẹ̀ wọn pátá pẹ̀lú ẹ̀rí kí wọ́n kó dání o stage by stage kí wọ́n wá pírẹsẹ̀ntẹ̀ gbogbo ohun kan tó jẹ́ irọ́ ìwà ìkà ìbàjẹ́ tí onítìrí ṣe rí láti ọjọ́ tí wọ́n ti bí Mrs. Dúpẹ́ Onítìrí Abíọ́lá gbogbo tí a bá mọ̀ nípa rẹ̀ pátá kí wọ́n kó jáde kí wọ́n wá lọ gba gbogbo ẹ̀rí láti ọ̀dọ̀ bàbá Akíntóyè àti Sunday Ìgbòho látọjọ́ tí wọ́n ti dé ilé ayé títí di ìgbàkigbà tẹ́ ẹ bá yọjú ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ ní láti mú bàbá Akíntóyè wá torí kò ní wá Sunday Ìgbòho tẹ̀ ní yọjú bẹ́ẹ̀ gbogbo ẹ̀rí tẹ́ ẹ bá ní lọ́wọ́ gbogbo sátífíkẹ́tì tẹ́ ẹ ní lọ́wọ́ nípa wọn tẹ́ ẹ fi ń gbé ìjà wọn ẹ kó dání ìwọ tó dẹ̀ rẹpísẹ́ǹtì wọn ìwọ náà kó tiẹ̀ dání ká wá gbójú ara wa hàn sí gbogbo ọmọ Yorùbá tó wà lágbàáyé ẹ̀tọ́ tiyín ní agbára Èdùmàrè tí bá wọn adáyé lò ní òde kọjá ìṣẹ́jú 15 tẹ́ ẹ bá ní tẹ́ bá hàn pé òótọ́ lẹ̀ sọ tẹ́ bá hàn pé ìjà ẹ̀tọ́ lẹ̀ ń jà ẹ gbé ojú yín jáde ẹ pàdé òun lórí ìkànnì táì tẹ́ bá fẹ́ ẹ pè mí ká fíṣẹ kí gbogbo ó tún fẹ́ gbọ́ kí wọ́n sì dájọ́ káàfi parí aáwọ̀ tó wà láàrin wa nǹkan tó ń ṣe mí ni pé mi fẹ́ kẹ́ ẹ bá débi pé ẹ máa para yín kí Yorùbá máa para wọn ọ̀fọ̀ ló ń ṣe èmi ò fẹ́ bẹ́ẹ̀ so instead ẹ máa ké káàkiri àdúgbò tẹ́ kàn máa pariwo ẹ kó àwọn ẹ̀rí yín dání kí gbogbo ó tún fẹ́ gbogbo Yorùbá lágbàáyé kí wọ́n máa gbọ́ wa kí wọ́n máa wò wa evidence ẹ bá ń dá tó kéde lẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ kó jọ ẹ kó jọ ẹ jẹ́ ká àdìjọ sọ ẹ má jẹ́ ká kó máa pariwo
lásán. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè. Èdùmàrè dá ìran Yorùbá pẹ̀lú ọpọlọ ni. Ẹ má jẹ́ kí a sọ ọpọlọ orí wa, ẹ má jẹ́ ká jẹ́ kó gan kó á di àpò sìmẹ́ǹtì sí wa lágbárí. Ẹ jẹ́ ká fi ọpọlọ wa ká fi ṣe ètò ara wa, ká fi tó lé ayé ra wa ṣe ni. Kì í ṣe pé ká fi bà ìran wa jẹ́, ká máa ké káàkiri àdúgbò bí wèrè. Èmi ò fẹ́ yẹn. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Nígbàkigbà tẹ́ bá ṣe tán, ẹ pè mí. Ẹ máa bí tó lọ. Tọ́ bàbá ẹ ṣé gan, adúpẹ́ ní ọwọ́ yín. Òun náà lè ti gbọ́ yẹn, ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀rí, ẹ̀yin tẹ́ ẹ kàn crucify ìyá yìí for nothing sake. Tẹ́ bá ní ẹ̀rí nǹkan tí ìyá yìí ṣe, ẹgbẹ́ jáde wá ojoojúmọ́, ìgbàkúùgbà, anytime, any day, ẹ free láti pépé. Mo ní ẹ̀rí o, kì í ṣe àràbùkà o. Òun lẹ gbọ́ yẹn o. Ọ̀rọ̀ ni ẹ gbọ́ láti ẹnu ọ̀rọ̀ lẹ gbọ́ láti ẹnu bàbá wa yẹn. Kí ló tún kù? Kò tún sí ohun tó kù mọ́. Láti bù tí ọjọ́ mẹ́ta tí bàbá wa tó ti sọ̀rọ̀ yìí, ààrẹ tún jáde. Èmi last born náà tún jáde ń sìn. Asọ́sítà. Lẹ́yìn atótónu tí ò bá ti sẹ́ni tó jáde, á jẹ́ pé show of shame lẹ́ ń ṣe kiri nìyẹn. Ìbádẹ́sàn kíran Yorùbá ká para ọ̀pọ̀ ní time tá a wà yìí, ká move forward. Ìṣọ̀kan, ká kúrò nínú gbogbo àràbù tẹ́ ń ṣe kiri. Tí ò bá sí pé Olódùmarè ló rán màmá wa Modúpẹ́ Onítìrí sí ìran Yorùbá, gbogbo fìtínà tẹ́ ti gbé ti màmá láti láti ẹ̀yìn, ó ti tó nǹkan tí màmá ẹ̀ máa fi jáwọ́. Àmọ́ Olódùmarè ò jẹ́ kó rí bẹ́ẹ̀, kò jẹ́ kó sún wọn. Ìdí nìyẹn tí mo dẹ̀ ń fi àdúrà ran màmá ẹ̀ lọ́wọ́ ní gbogbo ìgbà. Àánú Olódùmarè kó máa bẹ pẹ̀lú màmá ẹ̀ ní gbogbo ìgbà. Agbára ìtẹ̀síwájú nínú òmìnira, torí pé kò tí ì yí àwọn kan. Mo kí bàbá mi ṣe, mo kí yín Alora, mo kí yín bàbá Senta lórí, mo kí yín bọ́sà. Àwọn sísá mi kọ́ àti àwọn ọmọ mi. Àdúpẹ́ ọjọ́ sí bàbá. Àsìkò tá a wà yìí, ọmọ Yorùbá, ẹni tó bá lójú inú á mọ̀ pé kò sóhun tó ń jẹ́ Nàìjíríà. A ti ń sọ ọ́ ti pẹ́ ẹ̀ ọ́. Ó ti pẹ́ la ti ń sọ̀rọ̀ yìí. Bẹ̀ díẹ̀díẹ̀ ni, ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ lèkúté máa ń jẹ ló máa ń jẹ èèyàn lẹ́sẹ̀. A tún máa fàtẹ́gùn sí i. Ó máa tó mọ̀ sí gbogbo wa ibi tí gbogbo ẹ̀ ń lọ. Àmọ́ kó tó di pé ó fọ́ yẹ́lẹyẹ̀lẹ, ká ti tètè palẹ̀ ẹrù wa mọ́, ká bọ́ síbi tó Olódùmarè fi wá sí. Mo sọ rí, mo ní àkàìmọye ẹlòmíì, ìgbéyàwó ẹ̀ kò pọ́dún mẹ́rin wọ́n ti kọra wọn lẹ̀. Tó bá bí wọ́n ní wọn ò wà compatible. Ìgbéyàwó ẹlòmíì ọdún mẹ́fà ó ti dàrú. Tẹ́ bá bí wọ́n ní èdè wọn ò yọra wọn. Gbogbo àwọn olówó, most of àwọn olówó tán náà wọ́n wà ní house, wọ́n wà ní senate. Àkàìmọye èyí tí ò níyàwó lé mọ́. Tó bá bí wọ́n máa ní wọn wà compatible. Èwo ni márèjì tipátipá tẹ wá rà sínú ayé ìran Yorùbá láti 1914? Ṣé tá a bá wo ẹ̀mí tẹ́ ti gbà nínú ìrìn àjò tipátipá pé ká jẹ́wọ́ Nàìjíríà yìí, ká sọ ẹ̀mí tí wọ́n ti sọnù tó yẹ àsìkò wọn tí tó, ṣé òun ni ká máa kà ní?
àbí ìfẹ́ tí ò sí lórílẹ̀‐èdè tá a wà jẹ́ ká kan sọ pé wọ́n Nàìjíríà ìfẹ́ ò sí èdè ò jọra wọn àṣà ò jọra wọn ìwà ò jọra wọn ìrònú ò jọra wọn bí Yorùbá ṣe ń ronú ó yàtọ̀ sí bí àwọn àbókí ṣe máa ń ronú bí Yorùbá ṣe máa ń ronú ó yàtọ̀ sí àwọn ará òkè ọya jòkúta mọ́mú mi ó ní bó ṣe máa ń ronú tiwọn. Èwo ni márèjì ti pa pé dandan yìí náà ni kò dẹ̀ sí ohun tó dùn wá ojú pé gbogbo ẹ̀yin ẹ̀sẹ̀jẹ̀ gbọ́n wa tẹ wà ní sínéètì tẹ wà ní áùsì tẹ wà ní rẹ́pù tẹ wà tẹ́ ń ṣèjọba torí ìjẹkújẹ yìí torí kò rọ̀ yín lọ́rùn ọkàn yín ò balẹ̀ ẹ lè rìn free ọkàn yín ò balẹ̀ bẹ́ẹ̀ torí owó yìí èmi ò mọ̀ nǹkan tó ṣe àwa dúdú o táwa sọ owó di ọlọ́run àwa dúdú a sọ owó di ọlọ́run mo kí bàbá mi Santa Laura mo kí yín sísà mi Fúnmiláyọ̀ mo kí yín mi ò mọ̀ tó jẹ́ pé tá a bá ti lè gbọ́ owó báyìí etí wa wá nà wọ́n bá tiẹ̀ máa pọ̀ ọmọ ìyá wa kò kọ̀ wá mọ́ gbogbo àwọn ọba wa the same thing àwọn náà ti falling ogún ẹni láyé àtijọ́ ọba ò kì í lé owó gangan lọ́ba owó máa wá rìn bá ọba ní láàfin owó máa wá rìn bá ọba láàfin ní owó ó máa ń tọ ọba wá láàfin ni kí lọba tún wá kiri ipò tó lódùmarè fi ọba sí ó ti ju owó lọ torí tí olówó bá dé ó máa dọ̀bálẹ̀ ní kábíyèsí ni tí ọ̀tọ̀kùlú bá wọlé that is why náà ṣe máa ń sọ pé láyé àtijọ́ àwọn ọba ò kì í jáde kiri ìsìn ni mo ti ń rọ́ba tó ń lọ némì tó bá ń lọ ṣọ́ọ̀rù tó bá ń lọ program churches kiri àwọn ọba tiwa. láyé àtijọ́ àwọn bàbá wa tó jọba wọn ò ń jáde wọn kúrò láàfin tí wọ́n bá jáde á jẹ́ pé ibi tí wọ́n lọ yẹn ó jẹ́ compulsory wọn gbọ́dọ̀ débẹ̀ ẹ̀kọ́ ń ṣe ilé tá à ń rí ọba ń birthday ọba ń rí ọba ní club ọba wọ club ń sìn ó ń ta àkàtúfin ó ń fi ìrùkẹ̀rẹ̀ jó gbogbo ẹ̀ la rí wà lórí cyberspace kí ló bá ń wá kiri ipò tó lódùmarè gbé ọba sí ipò ńlá ni tó jẹ́ pé ọlọ́lá ayé máa tọ ọba wá ọba ti lówó already ẹni tá a bá ti pè lọ́ba ó ti ní owó ẹ wá torí pé ẹ fẹ́ gba kọ́ńtrátì lábẹ́ ìjọba ẹ wá sọ̀rọ̀ ayé di ajá lábẹ́ ìjọba ìjọba wa ìyà ń jẹ àwọn ọmọ yín ìyà ń jẹ wá wọ́n pa wá ní fọnáfọnṣu àárí ìkan nínú yín kó tiẹ̀ di speech ẹ wá ń rìn bíi pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ síran Yorùbá tàbá wá wí ẹ sọ pé wọ́n ń bú ọba tàbá sọ̀rọ̀ ẹ sọ pé wọ́n ń bú joyè tàbá sọ̀rọ̀ ẹ sọ pé wọ́n ń bú ọ̀tún wọ́n ń bú èsà ọmọ Yorùbá jẹ́ àdìdè gírí òmìnira yìí ohun tá gbọ́dọ̀ ṣe kí ni tá gbọ́dọ̀ tètè ní okó tó di pé ajá àbalẹ̀ jì gangan ṣe mọ̀ pé a ṣì ń gbóòórùn sí ni màmá tó Olódùmarè rán sí wa yìí ìyà tó ṣe ń jẹ wá sí à ń gbọ́ fìrìfìrì gbẹ̀ngbà tí ìjì kankan bá máa jábọ́ gbẹ̀m ẹ̀mùgbà tí mo ti pariwo ìjì ń bọ̀ láti tí mo ti pariwo ìjì ń bọ̀ o ìran Yorùbá kan máa ṣẹlẹ̀ o kò tí ì ṣẹlẹ̀ o a ṣì ń gbóòórùn ìwọ̀nba mo sọ̀rọ̀ kan mo ní Olódùmarè bless ìran Yorùbá fún ohun méjì kan ó dá ìran Yorùbá ní ọlá ẹ̀ ó dẹ̀ ní agbára jù kí ni ohun méjì tí mò ń sọ yìí òun ni pé Olódùmarè fún ìran Yorùbá ní orí ọ̀fẹ́ àánú orí ọ̀fẹ́ yẹn pé láti
mọ fìrífìrí ohun tó bá máa ṣẹlẹ̀ lọ́la. Olódùmarè fi dá ìran Yorùbá lọ́lá. Olódùmarè ló fún wa ní ifá, bẹ́ẹ̀ bá tiẹ̀ tẹ́lẹ̀ ti gbẹ̀sìn. Olódùmarè tó mú wòlíì, àwọn wòlíì òdodo wọ́n tún wà nínú ọmọ ìran Yorùbá tí wọ́n fún wa ní àsọtẹ́lẹ̀ láti fi mọ̀ pé no, ẹ jẹ́ ká fúnra. Àmọ́ ọmọ Yorùbá, ìwé tẹ́ kà, ẹ ti gba doctorate, ẹ ti gba SAN, ẹ ti gba gbogbo nǹkan lẹ́ti jẹ́, kò jẹ́ kẹ́ believe nínú ohun tó Olódùmarè sọ fún gbogbo wa mọ́. Tí wòlíì bá tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ máa àwọn ẹlẹ́bi. Lóòótọ́ àwọn wòlíì Báálì wà lórí ilẹ̀, àwọn lẹ́ ń tẹ̀lé ń sìn. Àwọn tó jẹ́ wòlíì Olódùmarè gbogbo wà tí wọn ò ní bẹ́ẹ̀ torí pé wọn ò ní yẹn ẹ̀ka wọn kú. Ìdí nìyẹn tí ìyà fi ń jẹ ìran Yorùbá. Kò ń ṣe ìran Yorùbá ló yẹ kó máa jẹ ìyà ní ipò tí Olódùmarè fi ìran Yorùbá sí, ní ohun tí ó wà lórí ilẹ̀ ìran Yorùbá. Kò ń ṣe ìran Yorùbá ló yẹ kó wà ń pèsè ipò táwa yìí. Tàbá wo ọdún gbọ́n tí generation ìran Yorùbá ti bẹ̀rẹ̀ life, ibi tá a bá délé ni kò ń ṣe àwa ló yẹ ká wà ní situation yìí. Generation tiwa yìí òun dẹ̀ ló lè ṣe kí ni, òun ló lè gbà. Generation wa ló lè dúró pé bí ìyà bá máa jẹ wá kó jẹ wá, a gbọ́dọ̀ gba òmìnira iṣẹ́. Ṣé àwọn ọmọ wa tó ń bí kiri, tó ń bí sí London, tó ń bí sí America, tó ń bí káàkiri gbogbo àgbẹ̀, ṣé wọ́n kí ló kàn wọ́n? Wọ́n tiẹ̀ ń fẹ́ wálé ni. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Màmá wa Búwà, mo dúpẹ́ Onítìrí, kò ṣe ní àrífín. Ọmọ Yorùbá, gbogbo owó tẹ́ ti dá padà ń sìn, ó ti jẹ́ kójú oníkálukú ká. Ẹlòmíì nígbà election wọn fún 5,000 torí 5,000 ló fi ta ògo ẹ̀. Ẹlòmíì wọn fún 10,000 torí 10,000 ló fi ta ògo ẹ̀. Ẹlòmíì 100,000 torí 100,000 ló fi ta ògo ẹ̀. Ẹlòmíì 1 million torí 1 million ló fi ta ògo ẹ̀. Láàárín ìṣẹ́jú díẹ̀ tí kẹ́jẹ́ wọ̀rọ̀ wà ń bẹ̀ yìí. Ǹjẹ́ ẹ ti dá padà? Dá padà ní owó kẹ́jẹ́ wọ̀rọ̀. Ẹ ti dá padà. Tẹ́ ẹ bá dá padà, ẹ rí gbẹ̀jẹ̀ ń kékeré sí. So àsìkò péréte tí mo nínú ẹ̀ tí mo nínú wa fẹ́ wá sọ láàrin wa. Ọmọ Yorùbá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká fowó sí òmìnira account. Òmìnira account ó wà káàkiri. Pẹ́pẹ́ bàbá wa ọgbọ́n, wọ́n á ṣe kí ni bàbá ọgbọ́n tí ó jẹ́ àkọ́bí ọmọ Èdùmàrè, wọ́n á fún yín. Pẹ́pẹ́ ìjìnlẹ̀ wọ́n á fún yín. Pẹ́pẹ́ bàbá Wálé Àlè wọ́n á fún yín. Pẹ́pẹ́ Green for God wọ́n á fún yín. Pẹ́pẹ́ AY show bàbá ọmọ Gọ̀fẹ́, bàbá ọmọ Ológo á fún yín. Àwọn ẹ̀yà wa wọ́n á fún yín. Gbogbo àwọn ẹ̀yà wa wà ń bẹ̀. Èmi ọmọ kékeré yín last born, ẹ bá bí mi náà máa fún yín. Ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká fi owó sí àpò òmìnira. Ohun tó lè sèfù wa nìyẹn o. Ìjì tó ń bọ̀ yẹn má jẹ́ kó ká wa mọ́ o. Bẹ́ẹ̀ ni, ìjì tó ń bọ̀ yẹn má jẹ́ kó ká wa mọ́ o. A bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí national item wa lọ bẹ́ẹ̀. Ìgbàgbọ́
gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo yín. Ewúrẹ́ lọ sóko ìdárọ̀, àgùntàn náà lọ sóko ìdárọ̀, àwa náà ṣe kíni, àwa náà ń lọlé, àjò lè dùdùdùn kó dídẹrẹ́ má ṣe kíni kó má rè wó. Ẹ ṣé o, mo kí gbogbo onílé, mo kí gbogbo àlejò. Ẹ bá wa ṣe àìtẹ́ bá ti jí o, mo mọ̀ pé gbogbo yín ẹ ti wà lójú oorun. Ìwọ̀nba wa péré títa dẹ̀ wò yìí, àwa náà ẹ jẹ́ ká jọ ṣe ẹ̀. Sísítà mi Fúnmiláyọ̀ Òjó, mo kí yín. Bàbá mi Sìntà Lóra, mo kí yín. Ẹ kú ọjọ́ gbogbo. Bẹ́ẹ̀ ni nígbà táwọn èèyàn wa bá dẹ̀ jí lọ́la, a máa rí ọwọ́ wọn. Èmi mọ̀ pé tí wọ́n bá ti jí, máa bá wa ṣe ẹ̀. Èmi náà, àwa náà á ṣe ẹ̀ káàkiri kí ọ̀rọ̀ lè dé ká lè mọ̀ pé ọmọ Yorùbá jí má sùn. Mo kí yín o. Ẹ̀yin ni máa bá, èmi náà lè máa rí. Mo ń sọ fún yín pé èmi ọmọ yín last born, ó dìgbà kan náà, àríra. Ó lè dọ́là, ó lè dọ́túnla, àti ríra wa. Ọmọ yín lọ nìyẹn o. Ó dàbọ̀. Ẹ ṣé.